tẹ́ tí ń láǹfààní àti gbọ́ mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Dùn Lédè. Ẹwà wa òun ni èdè wa. Yorùbá dùn lọ́rọ̀, ẹ jẹ́ kí a máa sọ. Ẹ kú ọjọ́ mẹ́ta, ṣé dáadáa ni mo bá yín? Ṣé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ti wà níbí? Ohun tí a ó máa gbé yẹ̀wò lórí ètò ní òní, ó ní òwe kan tí ó gbajúmọ̀ tí àwọn ènìyàn máa ń sábà pa, pàápàá nígbà tí ènìyàn kan ò bá ní ìlọsíwájú tàbí tó jẹ́ wípé nǹkan tó ń ṣe kò ṣe dáadáa. Wọ́n á wá sọ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Òwe kejì kan wá wà tí òun tó fẹ́ dàbí ẹni wípé ó sọ̀pọ́tì ẹ mọ̀ pé tí a bá fẹ́ ṣe debate, wọ́n á ní àwọn kan support, àwọn kan oppose. Ó wá ní òwe kejì kan tí òun fẹ́ oppose ọ̀rọ̀ kòkòrò tó ń jẹ̀fọ́ yìí. Òwe lèyí wá sọ yìí pé kòkòrò tí ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́, ìwọ̀n léwé kò ń dára mọ́. Ṣé ẹ mọ̀ pé níbi tàkọ́kọ́ tí a bá sọ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà, bí ìgbà tí à ń sọ yìí pé ẹni tó ń ṣèyàn o, ẹni tó súnmọ́ yàn ni. Pàápàá jùlọ nínú àwọn fọ́nrán àgbéléwò tí a máa ń wò, wọ́n lè ní ẹni tó ń ṣe àìrọ́mọ bíi lágbájá bóyá àyọkọ̀ àbí ìyá ẹ̀ ni, kò pé ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí. Kí a wá máa tún sọ yìí pé ní ojú kejì ká máa sọ pé kòkòrò tí ń jẹ̀fọ́ jà pé ẹni tó ń ṣe ẹ̀ yìí o, ó láǹfààní àti ṣẹ́. Lákọ̀ọ́kọ́, òwe méjèèjì jẹ́ òwe ọ̀tọ̀ọ̀tọ̀ tí à ń lò sí àyè ọ̀tọ̀ọ̀tọ̀. Alákọ̀ọ́kọ́ òwe tí ó sọ yìí pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Òdùgbà tí a bá kọjú òwe yìí sí di ẹni táyé ń ṣe kí a tó tú òwe Yorùbá. Àwọn òwe Yorùbá jẹ́ àwọn òwe tí wọ́n jẹ́ ojú oríṣiríṣi, gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ tàbí ìrírí ló ń bí òwe. Kò dìgbà tí a bá kọjú òwe ẹyọ kan sí ọ̀nà kan kí a tó lè lo òwe yìí nínú ọ̀rọ̀. Nínú àwọn ọ̀nà míì tí a ti lè lo òwe kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà, òun ni fún bí àpẹẹrẹ kí a sọ wípé ọmọ kan wà, ọmọ yìí ò ṣe dáadáa ní ilé ìwé rẹ̀. Bóyá àwọn òbí ọmọ yìí ni wọn ò mójútó ọmọ yìí dáadáa, bóyá ó yẹ kí wọ́n ṣe kán gba tíṣà fún tí ó máa kọ́ nílé ni, tàbí kí wọ́n máa ràn lọ́wọ́ láti ṣe iṣẹ́ àmúrelé rẹ̀, tàbí kí ó jẹ́ wípé àmójútó tàbí ìṣenilákin ni ọmọ yìí nílò láti lè tẹ̀síwájú lójú ẹ̀kọ́ rẹ̀. Irú ọmọ báyìí tí ó jẹ́ wípé ó nílò ẹni tó súnmọ́ láti ràn lọ́wọ́, tí wọn ò wá ràn lọ́wọ́, kòkòrò tí ń jẹ̀fọ́ ọmọ yìí ìdí ẹ̀fọ́ ló wà. Nítorí pé ẹni tí ó ràn ọmọ yìí lọ́wọ́ kò ní wá láti ta, ó gbọ́dọ̀ jẹ́ ẹnìkan láti inú ilé. Kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Òwe kejì tí ó wá sọ wípé kòkòrò tí ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́, ìwọ̀n kò ń dára mọ́. Òwe lèyí kò sọ́pọ́tì wípé ẹni tó ń ṣèyàn yẹn iṣẹ́ gidi ló ń ṣe. Òwe lè jẹ́ òwe kan tí a máa ń lò ní agbọ́nrin míì, bóyá níbi kí èèyàn máa fi oore tọ́lọ̀ ń ṣe fún kí ó máa fi ba ọmọlàkejì lọ́kàn jẹ́, ní èyí tẹ́lẹ̀yìnbó máa ń sọ wípé oppress. Bí ó tilẹ̀ jẹ́ wípé ènìyàn lè control ohun tí ènìyàn ń rí nígbà tí èèyàn fúnra rẹ̀ èèyàn bá mọ oore tọ́lọ̀ ń ṣe fún tó bá mọ̀ ọ́ kà. Ẹni tí kò bá mọ oore tí Ọlọ́run ṣe fún, tí kò bá mọ̀ ọ́ kà, òun ni yóò máa rí wípé ẹnì kejì ń fi oore tọ́lọ̀ ń ṣe fún ba òun nínú jẹ́. Lákọ̀ọ́kọ́ kí á lọ mọ̀ láti mọ oore wá kà, nítorí pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe oore fún. Ṣé oore rírí ni, àbí oore mímí, àbí oore sísọ̀rọ̀? Kò sọ́lọ́run ẹni tọ́lọ́run ò ṣe oore fún. Ṣùgbọ́n ní àti tú òwe yìí jálẹ̀, kí a wá sọ wípé ẹni tí ènìyàn ń fi oore lá lójú, oore ní irúfẹ́ oore tí kì bá jẹ́ kéèyàn máa ṣe débi wípé ó ń hàn bí pé ó ń ba ọmọlàkejì nínú jẹ́. Irú ẹni bẹ́ẹ̀ bá gbìyànjú láti ṣe kèéta, kòkòrò tí ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́, ìwọ̀n léwé kò ń dára mọ́. Ẹni tó gbìyànjú láti ṣe kèéta rẹ nítorí oore tọ́lọ̀ ń ṣe fún ẹ, nítorí làòlàò tí ìwọ náà máa ń ṣe, ẹni náà jàre. Nítorí pé ìwọ̀n báyìí ni ewé kò máa ń dára mọ́. Ìyí ni fún tòní, a ó ní ìpàdé ayọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.